Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò ọdún 2023 tó ń bọ̀ lójú ọ̀nà, ìyẹn Asiwaju Bola Ahmed Tinubu, ó ń ṣe ìpàdé alágbára kan lọ́wọ́ báyìí pẹ̀lú ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan, olóyè Olusegun Obasanjo. Ẹ dúró ná, kí ni kókó ìpàdé tí Asiwaju Bola Ahmed Tinubu tó lọ ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan, olóyè Olusegun Obasanjo? Kí ni ìpàdé yìí dálé lórí? Àwọn wo ló wà níbi ìpàdé yìí? Kí ni pàtàkì ìpàdé yìí? Kí ni àbáyọrí sí ìpàdé yìí gan? Gbogbo ẹ̀ náà ni a mú wá fún yín lórí ìkànnì yìí, Otasansan TV lórí YouTube. Ìyẹn sáà má gbàgbé láti bá ní like fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní subscribe, bákan náà kẹ́ẹ̀tẹ̀ notification bell. Ohun tá a gbọ́ ni wípé olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò àpapọ̀ tọdún 2023, ìyẹn Asiwaju Bola Ahmed Tinubu, wọ́n wà nínú ìpàdé alágbára kan pẹ̀lú ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí, olóyè Olusegun Obasanjo. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, ọjọ́ Wednesday ọjọ́ 17 oṣù kẹjọ ọdún tá a wà yìí òní ìpàdé ọ̀hún wáyé ní gbọ̀ngàn Olusegun Obasanjo Presidential Library tó wà nílùú Abeokuta. Òní ìpàdé ọ̀hún ló ti wáyé. Lára àwọn tí wọ́n wà nínú ìpàdé náà láti rí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀ Nàìjíríà, ìyẹn olóyè Bisi Akande, àti àwọn gómìnà tí wọ́n ti jẹ rí ní ìpínlẹ̀ Ogun, Gbenga Daniel, Olusegun Osoba, tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Ogun lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn ọlọ́lá Dapo Abiodun, àti àwọn ọba aládé míì ni wọ́n jọ wà nínú ìpàdé yìí. Bákan náà, gẹ́gẹ́ bí a ṣe rí tá a sì gbọ́, ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá ìjọba àpapọ̀ lórí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn Honorable Gbajabiamila, àwọn náà wà nínú ìpàdé yìí. Kí wá ní kókó tí ìpàdé náà dálé lórí? Gẹ́gẹ́ bá a ṣe rí ṣàjọ, bá a ṣe gbọ́, wọ́n ní kókó ìpàdé náà ló ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Oòduà, bí wọ́n ṣe panupọ̀ fìmọ̀ ṣọ̀kan láti ṣe àtìlẹ́yìn fún ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò ọdún 2023, ìyẹn Asiwaju Bola Ahmed Tinubu, bí wọ́n ṣe àtìlẹ́yìn fún tí yóò fi wọlé nínú ètò ìdìbò náà tó máa wáyé. Ẹ gbọ́, sí àsìkò yìí ló yẹ kí Olusegun Obasanjo, ààrẹ nígbà kan ní Nàìjíríà, àti Asiwaju Bola Ahmed Tinubu tó jẹ́ olùdíje, sásìkò yìí ló yẹ kí wọ́n ṣe pàdé pọ̀. tó eléyìí náà la gbọ́, la ní ká fi tó yín létí, kẹ́lì mọ bó ṣe ń lọ, kẹ́lì mọ bó ṣe ń ṣẹlẹ̀. Bí ó bá tún ṣe ń tẹ̀síwájú, ó bá tún ṣe ń lọ, a máa jẹ́ kẹ́ ẹ rí gbọ́, a sì máa jẹ́ kẹ́ ẹ dá mọ̀ lórí ìkànnì Otasansan TV lórí YouTube, láì jẹ́ pé kẹ́yìn náà kẹ́ ẹ máa tẹ̀lé, kẹ́ ẹ mọ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà ní gbogbo ibi tí ẹ bá wà káàkiri àgbáńlá ayé. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, bákan náà kẹ́ ẹ bá ní like fídíò yìí, kẹ́ ẹ dẹ̀ bá ní tẹ notification bell láti jẹ́ pé kẹ́ ẹ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.